Àwórí mi kọrí ọkàn. Ọ̀tá ní kò nílò tàdógún, kò nílò ọ̀sẹ̀ méjì. Àwọn alómi sọdún mẹ́jọ lèlí. Ọlọ́run Elédùà ló fún wa ṣe. Ṣé ọba jókòó pẹ́ o? Àwọn olórí wọn á ṣiṣẹ́ ẹ̀bí o. Wọ́n ní kí a mú káàdì kíni kí a fún yín àti àwọn ẹ̀bùn kékeré yìí. Ọba Muhammadu SAHEED IFALOHUN Òlú Ìdí-Òké ti gbogbo Ìdí-Òké nílẹ̀ Ìgbésà. Màá fi eléyìí kí wọn wípé wọ́n kú ayẹyẹ ọdún kẹjọ lórí àléfà àwọn baba ńlá wọn. Apẹ́láyé gbogbo nǹkan rere tó ń ṣe gbogbo ẹ̀ náà nìyẹn gbogbo ayé ń rí pẹ̀lú àṣẹ Ọlọ́run apá ò ní kú. At the groundbreaking of the Ògùnmọ́tìdọ̀ Courthouse OMDC Center at Ìdí-Òké, today the 23rd day of June 2024. Agbára Ọlọ́run, wọ́n ti ṣe 10 years pẹ̀lú àfilélẹ̀ yìí pẹ̀lú ohun èmèrèmèrè tí Ọlọ́run àtọwọ́ wọn ṣe sórí ilẹ̀ yìí. Agbára Ọlọ́run. This project at completion will make it the 4th citadel of justice constructed by His Royal Majesty Kábíyèsí Ọba Saheed IFALOHUN Odúsànyà. Sometime in July 2023, I was invited for the commissioning of the High Court No. 2. This shows the zeal and enthusiasm displayed by Kábíyèsí to develop Ìdí-Òké town. Kábíyèsí started bringing justice closer to the people by first building the magistrate court and the magistrate quarters, which was commissioned in 2020, and the High Court No. 1, which was commissioned in 2021. Kábíyèsí promised then to build the Ògùnmọ́tìdọ̀ Courthouse Center, but because of the voluminous number of cases before the High Court Ìdí-Òké, His Royal Majesty opted to build the High Court No. 2 first to ease the workload of the Honorable Judge here. However, Kábíyèsí assured us that he would build the OMDC, and in keeping to his words, the groundbreaking of OMDC Center is being done today. Ní orúkọ Ọlọ́run, èyí tí ó dá ilẹ̀ àti ayé àti ohun gbogbo tó wà nínú ẹ̀, àti ní orúkọ Kábíyèsí Ọba Saheed IFALOHUN Odúsànyà, ẹni tí í ṣe Olú ti Ìdí-Òké. Gbogbo ọmọ Ìgbésà àti ilé tó kó tó wà ní ìrìn àjò wọn á kóre dé wọ ìlú Ìgbésà